Ẹ kú ìkàlẹ̀ gbogbo ọmọ Yorùbá. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ ń fi òótọ́ inú jáwé, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ ń fi òótọ́ inú wagbò. Jẹ́dẹ́jẹ́dẹ́ tèmi kì í jẹ́ ká kó dúró. Sáyẹ́ǹsì tí mo fẹ́ fún wa yìí, tùràrí yìí, iṣẹ́ rẹ̀ ó dára gan-an ni. Tùràrí pọ̀ lọ́jà o, tùràrí sì pọ̀ lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n. Iṣẹ́ kálukú wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣé mọ̀ pé tá a bá lọ sọ́jà níṣọ̀ aláṣọ, bẹ́ẹ̀ tí ń rí léèsì, bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa rá àǹkárá, ẹ máa rí sáfúlẹ́ẹ̀tì, ẹ máa rí gíní, ẹ máa rí gbogbo ẹ̀ lóníranran. Kí la á pè wọ́n? Aṣọ. Tó bá wọ àǹkárá lórílẹ̀‐èdè Benin níṣẹ́, tó bá ń jupá, tó bá jára Nàìjíríà tó wọ àǹkárá dé Benin, wọ́n sọ lẹ́fù rẹ̀ fún un. Wọ́n ní kí ni àǹkárá tẹ wọ ọjà àpò 5 lọ. Sẹ́rí pé wọ́n já ráǹkì olúwẹ̀. Tó bá sì wọ ọlọ́gọ́rùn-ún àpò tí ṣe 100,000 sefa, wọ́n sọ fún un pé ṣìgán ńlá náà ọ yáàyì náà, aṣọ náà ọ yáàyì, aṣọ náà ọ yáàyì. Tó bá tẹ wàá fẹ́ tẹ́ra rẹ lọ jupá sí wọn lábíjan, wọ́n yẹ̀yẹ́ rẹ̀. Wọ́n jẹ́ wọ́n lọ àjẹmẹ̀ kí wọ́n lọ gba àǹkárá ńlá wá. Wọ́n dojú tì ọ́. Àwọn àǹkárá ti gbé àǹkárá mi ń bẹ lábíjan. Gbogbo ẹ̀yin ìyá mi, mo kí yín o, a dára fún yín o, aṣọ yín yóò ní fàya o. Ọ̀yá tùràrí yìí mo fẹ́ kẹ́ ẹ ní lọ́wọ́. Báwo ni iṣẹ́ rẹ̀ ti rí? Ṣé mọ̀ pé ẹlòmíín bẹ tó jẹ́ pé yóò máa rí èrò, ṣùgbọ́n sáwọn èrò gidi ni wọ́n ń wá, àbáwọn èrò tí tó ń kó kùtà bá. Tó bá ní ṣọ́ọ̀bù kò dìgbà tí gbogbo Òdúmọ̀tà bá wá o. Tí ó bá jẹ́ èèyàn méjì lọ, kí wọ́n sá ti fún ọ ní chẹ́ẹ̀kì tó nípọn. Ọmọ àwọn chẹ́ẹ̀kì tó nípọn. Tó ò ní pírọ́blẹ́mù tí ẹ̀ gbìyì ni wọ́n máa nǹkan ńláńláńlá, owó ńláńláńlá láàfin ra màálù. Fúnra màálù ní díyelé rẹ̀. Bẹ́ẹ̀ ni. O lè débi wọ́n ta màálù ní ìsìnkú ọyọ 1,000 kò ní wọ́n ra màálù. O yí lórí ni àbọ̀ ya wèrè. Fúnra màálù ní díyelé rẹ̀. Àṣírí ni. À ń bọ̀ wájú yẹn náà lọ́jọ́ iwájú. Tùràrí yìí orí odidi ni wọ́n máa mú wá fún ọ. Yóò sì máa ṣàwọn èèyàn gidi wá. Ṣé ń gbọ́? Àwọn èèyàn máa lo àwọn iṣẹ́ tí wọ́n máa fi kó arísìkí. Tó jẹ́ pé wọ́n ti jẹ́ gbogbo yín pàtẹ, àwọn ni wọ́n wá dé gbẹ̀yìn. Bí tí ń rìn lọ tí ń kí gbogbo yín lọ́wọ́ kan, ìyá kíní ẹ káàárọ̀, mọ́mì kíní ẹ káàárọ̀, Mr. kíní ẹ káàárọ̀. Tó fi lè gba gbogbo ọ̀dọ́ yín kọjá tó kí gbogbo yín ráǹdì. Bó sì ṣọ́ọ̀bù láago 2, wọ́n bò. Kí ló wá láǹfààní ìwọ tó ti jí dọ́jà látàgo 5 dájí, tó gbọ́wọ́ lọ́wọ́ tó ń lu páńpẹ́ ọwọ́. Tí ẹ bá lo iṣẹ́ yìí, ìwọ náà ó rí tiẹ̀ sí. Bóun ni wọ́n ti ṣe é. Irú woro ẹ lọ ra akọ́pọ̀ gan-an. Irú woro ẹ lọ ra akọ́pọ̀ gan-an. Ògìrì Ìjẹ̀bú ẹ wá àwọn náà kọ́pọ̀, òríjínà rẹ̀ wá kọ́pọ̀. Ewé àtòrì ẹ gba àtòrì tí wọ́n máa fi nara wọn lẹ́yìn egun, ìpẹ́tẹ́yìn egun o. Ibi tí ewé yìí ti hù, igi yìí tó ti hù, ewé orí rẹ̀ la nídìí. Ẹ ja ewé rẹ̀ lọ́pọ̀. Àlùbọ́sà ìléwé náà pọ̀. Àlùbọ́sà funfun mo wí o, nǹkan pupa o. Egbò túdè lọ́pọ̀lọpọ̀. Ẹ̀rù alámọ́ lọ́pọ̀lọpọ̀. Èpo ọ̀bọ̀ lọ́pọ̀lọpọ̀. Ìmí ọjọ́ lọ́pọ̀lọpọ̀. Tọ́ báwo la ti wá ṣe? Ewé àbò lọ́gbẹ̀yìn. Ẹ ja ọ̀mùnú ewé àbò yọ pọ̀. Ẹ kó gbogbo ẹ̀ṣẹ̀ ẹ̀gún gúdúgúdú. Ẹ̀gún àìsàn sórùn. Bòjí là á sá sí. Ṣé rí? Tẹ bá ti fẹ́ sa, tó yẹ pé ẹ ti gun tán, gígùn tẹ fẹ́ gun gbẹ̀yìn, ẹ̀tùbọ̀n yìí ẹ wá dà sí nínú odó. Ẹ gun papọ̀ tí ó mix mọ́ra wọn. Ẹ sa ní abẹ́ bòjí nínú ilé. Kátẹ́gùn ọ̀fẹ́ sí. Nígbà yẹn bí sa bẹ́ẹ̀ ní ọjọ́ 4, ọjọ́ 5 yóò ti dọ̀gùn. Ẹ máa fin. Mẹkáníìkì ni, ẹni tí ń tọkọ̀ ni,
kódà àáfin láàrin ọjà, àáfin ní gáràjì. Bẹ́ẹ̀ ni mo wí fún wọn. Ẹ̀yin tẹ́ ẹ ní mọ́tò, ẹ fin. Tí mọ́tò yín bá ṣoníná kí n tó pé dísù nílò, ẹ gbé èéfín rẹ̀ lanú mọ́tò, ẹ fi yí mọ́tò yín ká. Tẹ́ bá ń lò, àwọn àgbàlagbà máa ń fi àrà sínú ni, àwa òde òní à ń fàrà sójú ni. Àrà tiwọn inú ni wọ́n máa ń fi sí. Àwa èwe òde òní àrà tiwọn ojú là máa gbé sí. Tọ́lọ́run bá tẹ̀jà kẹ́lòmí báyìí mọ́tò ni wọ́n máa wá kiri. Tí ó bá ti ra mọ́tò kó gbé Lẹ́kí yẹn, wọn ò tí gbà pólíṣì. Ẹ máa fin. Ọmọ rẹ tí ń lọ tajà nílùú èbó àbí dìí mẹ́rù fún kó máa fin lọ́hùn. Kóhun náà kọ́ kẹ́rù wálé láì jalè, yóò rí ṣe ni, yóò bá àánú pàdé ni. Mi yọ́ kù, ẹ máa lọ lò. Ẹ máa lọ lò. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ogún ọmọ ọdọ àgbà. Ìwọ tó fẹ́ pè mí, irú èèyàn mẹ́rin ló lè pè mí o. Ìwọ tó fẹ́ ra àwọn ọjà tá a nílẹ̀, ìwọ tó fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group, ìwọ tó fẹ́ ra táǹtà, bóyá ọṣẹ kan ní, àgúnmu ní, nǹkan kan ní o fẹ́ rà, ìwọ tó fẹ́ béèrè ìrìn àjò ayé rẹ, ó di mélòó? Àbí ìwọ tó fẹ́ join WhatsApp group, àbí ìwọ tó jẹ́ pé a ti fà àwọn àjò kan lẹ̀, ó sì wù ọ́ kó o ṣe, ṣùgbọ́n kò sáǹfààní àti ṣe é fún ọ. Kódà ò tiẹ̀ fẹ́ káwọn aráalé èèyàn mọ̀ pé o ṣe irú nǹkan bẹ́ẹ̀. Àwọn èsè gbígbẹ́ fún yàn, àwọn èsè oògùn mọ́, àwọn èsè oògùn kìíní kan. Pé o fẹ́ ká bá ẹ ṣe irú àwọn ṣẹ́ bẹ́ẹ̀, á bẹ̀ sí. Èèyàn mẹ́rin tó lè pè mí nìyẹn. Èmi ọmọ yín ni mo wá ń gbé Kaduna, ewé kìíní kan a lè rí lọ́dọ̀ wa. Ẹ dákun ẹ bá mi ra àwọn èkó ọ̀bọ, ẹ wá bá mi gbé fún mọ́tò, má fi irú ẹ lọ̀ mí o. Irú ìlú yòówù torí ọ wà, ọ̀yàn ò ní, wọ́n lọ wà fúnra ara rẹ̀. Àìfúnni lẹ́ṣin, ká fúnni lẹ́ṣin lọ́fẹ̀ẹ́, ká tó fowó yára yàgò lọ́nà. Bó ṣe jẹ́ nù, ẹ lọ ṣe, yóò bára mu. Ìwọ tó ṣe tí ó jẹ fún ọ, ìwọ tí wọn náà bá ṣe sàárà ń bẹ, ó kéré tán èèyàn 20 àbí èèyàn 10 pín fún ọ, kí wọ́n jàǹfààní. Tó o bá ti ṣe kò ní ṣiṣẹ́ fún ọ. Bẹ́ẹ̀ ni, ìpè òde mọ́lé, ìwọ náà pín ní sàárà ni, káwọn èèyàn dúpẹ́ fún ọ. Ọ̀tán. Mo nọ́mbà yìí ọ̀dọ̀ +2348032983298 +2348133155111. Nọ́mbà méjèèjì yìí ó wà ní WhatsApp. Nọ́mbà náà tó bá ti pè tí ọ lọ ní orílẹ̀-èdè Nàìjíríà ni. Yóò fún nọ́mbà àbẹ̀nà méjì +22954651928 +22954651928 +22954651929. Ẹ tẹ́ wà lórílẹ̀-èdè Benin, Gabon, Niger, Malabo, Liberia, Cameroon, Burkina Faso, Manavi, lọ bẹ́ẹ̀. Àtúndé wà ní Benin, Àpòrò Ọ̀fà wà ní Benin, Ẹ̀yọ́nú Gidi ó wà ní Benin. Tó bá ra kẹyọ kan fẹ́ mi ní tí ṣe 20,000 CFA. Wọ́n tó bá ra méjì trant mi ní. Price àwọn French country papọ̀ wọn ti Nàìjíríà o, owó wọn ò jọra wọn. Ṣùgbọ́n láti Benin lọ iye kan náà ni. Kódà bó wà ní Ghana iye kan náà ni. Bó ṣe jẹ́ nù. Tó, èmi ń fèyí ṣe lọ. Ẹ̀yin èèyàn mi lórílẹ̀-èdè Benin, gbogbo ẹ̀yin tí mo ládéhùn pẹ̀lú ní Nàìjíríà, Canada ní, America ní, Belgium ní, Spain ní, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káàkiri tá a lè kà tán. Iṣẹ́ yín yóò délẹ̀ lọ́la pátápátá o. Ó pẹ́ jù láti Tuesday sí Wednesday ẹ máa pè mí. Mi ò lè sí nílé ní Tuesday, ṣùgbọ́n ní Wednesday ẹni tó bá wà lásùnmọ́ ẹ ti máa pè mí, ẹ máa gbà láti Wednesday lọ. Gbogbo ẹ bá ṣe lò yóò jọra wọn. Ẹ̀yin èèyàn mi ní Gabon àtàwọn ìlú tọ́rọ̀ mọ́ French country lọ, tí bá ti dé Benin, iṣẹ́ yín ti wà nílẹ̀ o. Kálukú náà máa gbà tiẹ̀. Yóò yẹ wá o, kò ní yẹ ẹ lẹ́ o. Àgbẹ̀ rókórókó, àgbẹ̀ bá rókórókó, ọ̀kan náà là á fi sìnkú àgbẹ̀.
ẹni olókùnrin tá a gbé dé ọkànnà tá a gbé gbà ìlànà máa pè wọ́n máa gbé wọn mì ire o ire kàbìtì.